gbọ́pọ̀ ọmọ mi lọ tó ń ta sọ́run ẹ̀. Ayé máa mi púrúpúrú aṣọ dàbí aṣọ wèrè. Ayé ẹ wò mí. Wọ́n kàn déédéé mú mi, wọ́n lọ́ọ̀kì mi ní ṣòkòtò. Kí ni mo ṣe? Mi ò tí ì sọ̀rọ̀ ju ẹni tó máa gbá mi létí ìyẹn Sam Lark Street ni. Gbogbo ọmọ ìpátá náà ní sẹ́ ọwọ́. Yorùbá Gidi TV. Irọ́ lásán ni o. Àwọn agbébọn kankan kò kọlu ọ̀gá àgbà ikọ̀ elétò ààbò Àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ó parọ́ láti fi bọ́ lọ́wọ́ ìdájọ́ òdodo lórí ìṣẹ̀lẹ̀ ìpànìyàn tó wáyé nílùú Akínláàlú nípínlẹ̀ Ọ̀ṣun ni. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ló fọ̀rọ̀ léde. Bó tilẹ̀ jẹ́ wípé ní Ọjọ́rú ọjọ́ 6 oṣù kẹwàá ọdún 2025 ní ìròyìn jáde pé àwọn òṣìṣẹ́ ọlọ́pàá láti ìlú Àbújá ti wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun níbi tí wọ́n ti lọ fọwọ́ òfin mú àwọn òṣìṣẹ́ elétò ààbò Àmọ̀tẹ́kùn tí wọ́n tún ti iléeṣẹ́ wọn pa. Àwọn òṣìṣẹ́ elétò ààbò Àmọ̀tẹ́kùn tó lé ní 20 ní ìròyìn fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn ọlọ́pàá láti ìlú Àbújá wá fi ṣìkún òfin mú lórí wípé wọ́n fura wípé wọ́n lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ ìpànìyàn tó wáyé nílùú Akínláàlú ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Tẹ́ ẹ bá gbàgbé wípé ọjọ́ Ìṣẹ́gun 30 oṣù kẹsàn-án ọdún 2025 ní ìpànìyàn alágbára wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun, ìyẹn nílùú Akínláàlú níbi tí wọ́n ti dẹ́mi ọ̀pọ̀ àwọn tí wọ́n jẹ́ ọ̀dọ́ légbodò. Ohun táwọn aráàlú náà ń sọ ni wípé àwọn ikọ̀ elétò ààbò Àmọ̀tẹ́kùn ni wọ́n dojú ìbọn kọ àwọn ọ̀dọ́ náà tí wọ́n sì pa àwọn èèyàn. Yàtọ̀ sí wípé wọ́n pa àwọn èèyàn, àwọn ẹlòmíín tún fara pa yánnayànna tí wọ́n wà nílé ìwòsàn níbi tí wọ́n ti ń gba ìtọ́jú. Bó tilẹ̀ jẹ́ wípé iléeṣẹ́ ọlọ́pàá ti fọ̀rọ̀ léde wípé àwọn ti rọ́wọ́ tó àwọn ikọ̀ elétò ààbò Àmọ̀tẹ́kùn tí wọ́n lé ní 20 lórí ìṣẹ̀lẹ̀ náà. Àmọ́ ṣé ìbànújẹ́ tó wọ́n gbé ọkàn lè parẹ́ lọ́kàn àwọn òbí tí wọ́n dẹ̀ ẹ̀mí ọmọ wọn légbodò? Ayọ̀ ọjọ́ ọ̀la wọn, ògo àti ìrètí wọn tó déédé ṣákì lójijì. Ẹni bí ọkàn mi ní Súnmẹ́là. Tí n bá ti rí inú mi máa dùn. Ọmọ kọjá lára mi pẹ̀lú jàlámì àtọmọ fi kí n gbé báàgì kọrùn tó ń towó kòkó. Gbọ́pọ̀ ọmọ mi lọ tó ń ta sọ́run ẹ̀. Ayé máa mi púrúpúrú aṣọ dàbí aṣọ wèrè. Ayé ẹ wò mí. Kó mo ti fẹ́ bẹ̀rẹ̀. Àwọn ọmọ tóbi jìyà jìṣẹ́ lé lórí tí wọ́n wò gẹ́gẹ́ bí ògo tí yóò tàn fún gbogbo àgbáyé pé bí ìyá àti bàbá bá tiraka tí wọ́n pàfọ̀ nínú ìṣẹ́ àti ìyà, bí ọmọ bá gbérí tó rọ́wọ́ mú tó fa àwọn mọ̀lẹ́bí kúrò nínú ìṣẹ́ tí wọ́n wà, kò léèwọ̀ tí ìyá àti bàbá ń sapá tí wọ́n sì ń rún párúsẹ̀ lérú ọmọ bẹ́ẹ̀ lórí pé kó lè jẹ́ èèyàn, kó lè fún wọn ní àlàáfíà àti ìbàlẹ̀ ọkàn nígbà tí àwọn bá darúgbó dògbó. Irú ọmọ bẹ́ẹ̀ tó jẹ́ ìrètí ọjọ́ ọ̀la àwọn òbí ni wọ́n fi àṣìṣe àti ìwà ìkà àti ìwà ìmọ̀tara ẹni nìkan paná ẹ̀mí rẹ̀ lọ́sàn-án gan. Àgbàlagbà ọmọ àbí ti olókùúná kan ṣoṣo tó jẹ́ òun nìkan lọ́wọ́ bàbá àti ìyá tí wọ́n dẹ̀mí ẹ̀ légbodò lọ́nà àbádì yìí la fẹ́ sọ. Ta ló fẹ́ bu òróró ìtura sírú ọkàn òbí bẹ́ẹ̀? Irú àrọwà wo lèèyàn fẹ́ pa láti lè bu omi tútù tàbí òróró ìtura sọ́kàn irú òbí bẹ́ẹ̀ tó pàdánù ọmọ kan ṣoṣo láì kì í ṣolè sọ́wọ́ àwọn tí wọ́n yàn láti máa dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn èèyàn nílùú tó tún jẹ́rú wọn ló ń dojú ìbọn kan àwọn kò mọ́wọ́ mẹsẹ̀ tó ń dẹ̀mí wọn légbodò lọ́nà àbádì. Mẹ́ta ni obìnrin kan àtọkùnrin méjì. Ọmọléèwé ni wọ́n. Ọmọléèwé kan ẹyẹ kan ti kàwé tó jọmẹ́rin láti kàwé nígbà tí ó ṣiṣẹ́ náà ní kọ́ lọ kọ́ṣẹ́. Ọ̀kan lára àwọn tó rí kó yọ tí òun ò kú ṣùgbọ́n tó fara gba ọta àbọn tó wà ní orí ìdùbúlẹ̀ àìsàn nílé ìwòsàn ṣàlàyé kíkún ohun tó wáyé ní pàtó àti bí ẹ̀mí àwọn èèyàn ṣe bọ́ àwọn tó wà nídìí ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Bó tilẹ̀ jẹ́ wípé àwọn kan sọ pé kì í ṣe àwọn ikọ̀ òṣìṣẹ́ elétò ààbò Àmọ̀tẹ́kùn, àwọn kan sọ wípé àwọn jàǹdùkú ni o. Ṣùgbọ́n Isiaka Adiagbo bá oníròyìn sọ̀rọ̀, ó ṣàlàyé kíkún lórí ohun tó ṣẹlẹ̀ gan ní pàtó. Isiaka Adiagbo, mo jẹ́ ọmọ bíbí ìlú Akínláàlú.
Ní tí mo rí sọ̀rọ̀ yẹn ni pé àwọn àmọ̀tẹ́kùn wá ní ọjọ́ Monday. Wọ́n akọ̀dédé rí wọn náà ni. So wọ́n láwọn kan jalè kan lọ́nà Èkó. Wọ́n á mú wọn. So ẹni yẹn wọn ò rí mú. Débi pé ó gbàbọn lọ́wọ́ wọn. Tó dẹ̀ sá lọ wọn lọ́wọ́. Ní ọjọ́ Tuesday, ìyẹn on 30, ending of the month, wọ́n dẹ̀ wá. Wọn ò béèrè everybody. Wọn ò béèrè pé bóyá pé ìwọ ló ti ẹ̀ṣẹ̀ àbẹ́ni tí ó ṣẹ̀. Wọ́n kàn sá wà àdúgbò ni. Ìyẹn wọ́n wá sílé wa. Èmi dẹ̀ mu ọsàn lọ́wọ́ pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. Bá ṣe máa ń dúró ní ọ̀dọ̀ dáàdì mi nìyẹn. Wọ́n kàn dédé mú mi. Wọ́n lọ́ọ̀kì mi ní ṣòkòtò. Kí ni mo ṣe? Mi ò tí ì sọ̀rọ̀ jù. Ẹni tó máa gbá mi létí. Ìyẹn sá mi láàkí street ni tí mi ì dá mọ̀. Ìyẹn ojú àkúnyẹn nílé Ìlọrin níbí báyìí. Wọ́n ní kí wọ́n máa gbé mi lọ ni mo ṣe pé dáàdì mi nìyẹn. Mo ṣe jáde nìyẹn. Àwọn sùn nínú ilé ni. Mo ṣe pé dáàdì mi bá wọn pé ẹ ṣe máa náà wọn kí ló ṣe. Ìbọn tó fẹ́ yìn sí mi. Dáàdì mi ti fọwọ́ gbá ẹnùbọn yẹn báyìí. Àbúrò mi ló lọ bá. Torí mi gbogbo làwọn yẹn fẹ́ pa. Mo ṣe bá àbúrò mi nìtọ̀ nìyẹn. Ibẹ̀ ni wọ́n ti ń drag ẹ pé ó ti yan ọmọ mi bọ̀ kíní kan mi ní kókó pa. Wọ́n ṣe àná everybody. Lóbi pé ẹyin dáàdì mi gan níbọ̀ gan. Dídú pé àwọn náà jẹ́ nìkan tí ò ṣe ọmọ kékeré. Àwọn ọba kúnjọ yẹn. Pé wọ́n bọ́ sí títì everywhere tán ní ìbọn everybody anybody wá ti rí. Àwọn tó kú gan táwọn èèyàn fẹ́ rescue wọn. Ẹ tó bá ti rí báyìí yíyìn ìbọn ni. Kí ló lè tó bẹ́ẹ̀? Ikọ̀ elétò ààbò Àmọ̀tẹ́kùn wà lára àwọn ikọ̀ elétò ààbò abẹ́lé nílẹ̀ Káàárọ̀-o-jíire tá à ń wò gẹ́gẹ́ bí iléeṣẹ́ elétò ààbò tó jẹ́ tiwantiwa tí yóò túbọ̀ pèsè ààbò tó múnádóko láwọn agbègbè tó jẹ́ ilẹ̀ Káàárọ̀-o-jíire, àwọn abúlé, àwọn ìletò àtàwọn igbó ọba gbogbo wípé nígbà tí àwọn ikọ̀ tí wọ́n jẹ́ Àgbẹ̀kọ̀yà tí wọ́n ti lọ wábi wọ́ sí, ikọ̀ elétò ààbò Àmọ̀tẹ́kùn ni yóò bá wa kojú àwọn tí wọ́n fi wá lápè nílẹ̀ Yorùbá. Àmọ́ ó ṣe ní láàánú pé àwọn ni wọ́n hu ìwà àìbójúmu báyìí, ìwà ọ̀dájú tí ò tiẹ̀ wulẹ̀ bá ojú mu. Títàǹdìlárí, títàǹdìtàǹdì yìí mà tún wá lágbára. Ọjọ́bọ̀ ni ìròyìn kan tẹ̀ wá lọ́wọ́ pé àwọn ikọ̀ elétò ààbò Àmọ̀tẹ́kùn tí kò dín ní 20 ní àwọn òṣìṣẹ́ ọlọ́pàá láti olú-iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ Nàìjíríà nílùú Àbújá ti fi páńpẹ́ òfin gbé báyìí. Wọ́n tún ti ilé-iṣẹ́ wọn pa nítorí ìṣekúpani alágbára tó wáyé nílùú Akínlàlú níjọba ìbílẹ̀ Àríwá Ifẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun lọ́gbọ̀njọ́ oṣù kẹsàn-án ọdún yìí. Àwọn ọlọ́pàá náà ni wọ́n ṣí wá láti ìlú Àbújá. Gbogbo àwọn ikọ̀ Àmọ̀tẹ́kùn tí wọ́n bá láwọn ilé-iṣẹ́ ikọ̀ náà ni wọ́n palẹ̀ wọn mọ́ bámbám. Lára àwọn ilé-iṣẹ́ elétò ààbò Àmọ̀tẹ́kùn tí wọ́n lọ láti lọ fi ọwọ́ òfin mú wọn ní Òkè Fíà tó wà nílùú Òṣogbo tí wọ́n tún ti ilé-iṣẹ́ náà pa, àti ọ́fíìsì Àmọ̀tẹ́kùn tó wà níjọba ìbílẹ̀ Àríngbùngbùn Ifẹ̀, ìyẹn nílùú Ilé-Ifẹ̀. Wọ́n ti èyí náà pa pẹ̀lú. Ọ̀sán ọjọ́rú ọjọ́ Wednesday ní ìgbésẹ̀ yìí wáyé, ọjọ́ 8 oṣù kẹwàá ọdún 2025. Alukoro iléeṣẹ́ elétò ààbò Àmọ̀tẹ́kùn nípínlẹ̀ Ọ̀ṣun Yusuf Ìdòwú sọ wípé lóòótọ́ làwọn ọlọ́pàá kó àwọn òṣìṣẹ́ Àmọ̀tẹ́kùn kan látàrí wàhálà tó wáyé nílùú Akínlàlú. Ó ní ó tó 20 àwọn òṣìṣẹ́ Àmọ̀tẹ́kùn tí wọ́n kó, kò sì sí ẹnikẹ́ni tó mọ ibi tí wọ́n kó àwọn èèyàn náà lọ. Nínú àtẹ̀jáde kan tí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun Abíọ́dún Ọ̀jẹ́lábí tóun fi síta ní tiẹ̀ lórí ọ̀rọ̀ náà ṣàlàyé pé àwọn ti mú 5 lára àwọn Àmọ̀tẹ́kùn tí wọ́n lọ ṣiṣẹ́ ibi náà nílùú Akínlàlú. Àwọn ò sì tíì ṣetán láti sinmi títí tí ọwọ́ yóò fi ba àwọn tó kù. Ọ̀jẹ́lábí ló ṣàlàyé bẹ́ẹ̀. Ó tún sọ síwájú sí i wípé ìwádìí iléeṣẹ́ ọlọ́pàá fìdí ẹ̀ múlẹ̀ pé ìbọn táwọn Àmọ̀tẹ́kùn yìn lọ́jọ́ náà ló ṣekú pa Ibrahim Oyèbámijí ẹni ọdún 26, Shefiu Oyèbámijí àti Abíọ́lá Olútáyọ̀. Àwọn 2 nínú àwọn 3 tí wọ́n mẹ́nubà yìí ló jẹ́ ọmọ bàbá kan náà àti ìyá kan náà tó jẹ́ tẹ̀gbọ́n-tàbúrò tí ìwà ìbójúmu àìbìkítà àwọn ikọ̀ elétò ààbò Àmọ̀tẹ́kùn yìí rán àwọn méjèèjì lọ sọ́run àrèmábọ̀. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún tún sọ wípé lẹ́yìn tí wọ́n pa àwọn tí wọ́n pa yìí, wọ́n tún gbé òkú wọn lọ. Wọn ò yọ̀ǹda òkú náà fún àwọn mọ̀lẹ́bí wọn láti fi ilẹ̀ ṣe wọ́n lóore, nígbà tí ọ̀pọ̀ àwọn èèyàn míì sì farapa. Ọ̀jẹ́lábí sọ wípé àwọn tí wọ́n farapa àti àwọn tí ìṣẹ̀lẹ̀ náà tójú wọn ṣẹlẹ̀ sọ wípé
àwọn dá gbogbo àwọn àmọ̀tẹ́kùn tí wọ́n ṣiṣẹ́ náà mọ̀ tí àwọn bá rí wọn. Ọ̀jẹ̀lábí fi kún ọ̀rọ̀ rẹ̀ pé iléeṣẹ́ ọlọ́pàá ránṣẹ́ pé ọ̀gá àgbà iléeṣẹ́ elétò ààbò àmọ̀tẹ́kùn ìyẹn olóyè Ọmọyẹlé láti wá wí ti ẹnu rẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ ìṣekúpani tó wáyé náà, àmọ́ kò jẹ́ ìpè àwọn ọlọ́pàá títí di bá a ṣe mú ròyìn yìí wá. Bẹ́ẹ̀ ló sì ti pa gbogbo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká rẹ̀. Ó ní ṣàdédé lọ́mọyẹlé bọ́ sórí ojú òpó ayélujára lọ́jọ́ 6 oṣù kẹwàá ọdún tá a wà yìí wípé àwọn kan tí wọ́n jẹ́ jàǹdùkú agbébọn tí wọ́n fi ìbòjú bo ojú wọn tẹ́nikẹ́ni ò dámọ̀ kọlu ọkọ̀ òun tí wọ́n sì ń gbèrò láti gbẹ̀mí òun. Tẹ́ ẹ̀ bá gbàgbé wípé a mú ìròyìn yìí wá fún yín pa bí àwọn jàǹdùkú kan ṣe kọlu ẹni tó jẹ́ ọ̀gá àgbà ikọ̀ elétò ààbò àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Ọ̀ṣun, àmọ́ torí kò yọ lọ́wọ́ àwọn jàǹdùkú ọ̀hún tí wọ́n fẹ́ gba ẹ̀mí ẹ̀ lójijì. Ó ní ọpẹ́lọpẹ́ wípé òun tètè gbéra kánkán sá lọ, bí bẹ́ẹ̀ kọ́ òun ò bá ti jẹlẹ̀ tàbí dẹni ẹbọra. Ṣùgbọ́n nígbà tóun sọ̀rọ̀, ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun sọ wípé ìròyìn òfegè, irọ́ tó jìnnà sóòótọ́ ni ìròyìn ọ̀hún o, wípé Ọmọyẹlé mọ̀ọ́mọ̀ gbérù ìròyìn yìí jáde láti fi daṣọ bo àṣìṣe rẹ̀ kí wọ́n má bàa fi pòrò òfin gbé, àti pé kí ìdájọ́ òdodo má bàa wáyé lórí ìṣẹ̀lẹ̀ tó wáyé nílùú Akínlàlú tó ní ṣe pẹ̀lú bí kọ́ àwọn elétò ààbò àmọ̀tẹ́kùn ṣe dẹ́mi ọ̀pọ̀ àwọn aráàlú légbodò ni. Ọ̀jẹ̀lábí sọ wípé àwọn jàǹdùkú kankan kò kọlu Ọmọyẹlé o, irọ́ ló pa láti fi mọ̀ọ́mọ̀ bọ́ lọ́wọ́ ìdájọ́ òdodo. Ó ní ète ni ọ̀gá àgbà elétò ààbò àmọ̀tẹ́kùn ọ̀hún náà fẹ́ lò láti fi lè rí wípé wọ́n fojú fo gbogbo àwọn ọ̀rọ̀ yìí tó wáyé àti ìṣẹ̀lẹ̀ ìṣekúpani ọ̀hún. Ọ̀jẹ̀lábí tẹ̀síwájú pé ọ̀gá àgbà pátá fún iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ Nàìjíríà Olúkáyọ̀dé Ẹgbẹ́tókun ti pàṣẹ pé kí ìwádìí tó múnádóko bẹ̀rẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà tó sì ti fa iṣẹ́ náà lé ẹ̀ka IRTFID lọ́wọ́. Iléeṣẹ́ ọlọ́pàá wá ké sí àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun pé kí wọ́n lọ fọkàn balẹ̀ pé iléeṣẹ́ ọlọ́pàá kò fi ọ̀rọ̀ àlàáfíà àti ààbò ẹ̀mí àwọn aráàlú ṣeré, àti wípé ìdájọ́ òdodo àti ìgbésẹ̀ tó múnádóko yóò wáyé lórí ìṣẹ̀lẹ̀ náà, wọn ò sì ní fi igbá kan bọ̀kan nínú lórí ọ̀rọ̀ náà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó fi mọ́ àwọn ọ̀dọ́ àti àwọn ìyá ni wọ́n ti bọ́ síta tí wọ́n sì ń béèrè fún ìdájọ́ òdodo, wípé lórí ọ̀rọ̀ náà ìdájọ́ òdodo gbọ́dọ̀ wáyé, ìjọba gbọ́dọ̀ rí wípé wọ́n dá sẹ̀ríà tó tọ́ fún àwọn ikọ̀ elétò ààbò àmọ̀tẹ́kùn tí wọ́n dáṣọ rú ìwà báyìí ṣòro tí wọ́n dẹ̀mí àwọn ọmọ wọn légbodò láìpẹ́ ọjọ́. Ẹ láǹfààní láti fi èrò àtojú ìwòye yín ṣọwọ́ lórí ìròyìn yìí. Olúwarẹ̀mílẹ́kún Elégbèdé ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Yorùbá Gidi TV. Bàbá Aládò ọmọ àgbáhùn lálá tí ń pàṣẹ ògùn warawara. Bíná bá rómi àgbàgbé ilé tó fẹ́ jó. Bẹ́ẹ̀ tó bá rómi àgbàgbé ariwo tó fẹ́ pa. Bí ṣòro bá fojú kan Bàbá Aládò, gbogbo gànàgànà ara àṣòro á sì balẹ̀ pẹ̀sẹ̀. Bí ìgbà ògùn náà bá bọ́ sómi tó dákẹ́jẹ́. Kí ni ìṣòro tó sọra ẹ̀ di ọ̀rẹ́ ìmùlẹ̀ sí Ọlọ́run? Àìsàn wo ló ń ṣe ọ tó ń lọ tó ń bọ̀? Tó ní dandan lá ọ̀run oṣù ní àparò kú sí. Bàbá Aládò fúnra ẹ̀ kún ọkọ̀ òkè. Ògbóǹtarìgì nínú ká fi ewé àti egbò tú ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀. Bàbá Aládò fúnra ẹ̀ ó ti dé láti abúlé Aládò, ìlú Olórìlé méje ní ìlú Ìbàrìbà. Ó ṣe pàtàkì kí o tètè kàn sí Bàbá Aládò. Wọ́n bá yín fojú inú fojú àgbà wo tí ń yọ yín lẹ́nu lágọ̀ọ́ ara pẹ̀lú àwọn irinṣẹ́ ìgbàlódé. Ẹ má sì gbàgbé àwọn egbòogi wa tó gbàṣẹ gbòǹtẹ̀ ìjọba, Lego herbal mixture àti Host Control capsule. Èyí tẹ̀ ń rírà láwọn fámásì káàkiri. Ẹ máa pe Bàbá Aládò 080 28 12 1088. Dúpẹ́jọ́, ó yá dúpẹ́jọ́. Mo wá dúpẹ́ oore rẹ̀. Ọpẹ́ la
gàgà tó ń yọ ikú pa á bọ̀ sí òkú èkó èyí tó ń jọrẹ́ mọ́lẹ̀. ọ̀rẹ́ mi mọ wọn ara rẹ̀ o. wọn ara rẹ̀. eré kìlọ̀ lọ́kadà fẹ́ sá tó máa bá plane. eré kìlọ̀ lọ́kadà fẹ́ sá tó máa bá plane sáré. ọlọ́kadà tó ní mọ́tò lójó ń díje. bí wọ́n ti tẹ̀síwájú máa ló dọ̀ mo ní mọ́tò. ọlọ́kadà gbéyọ̀ lọ́tún gbéyọ̀ lọ́sì ó gbẹ̀yìn yọ̀ ó. pẹ́pẹ́ fúru ọlọ́kadà ó lámọ̀ tó dáadáa. eré kìlọ̀ lọ́kadà fẹ́ sá tó máa bá plane. eré kìlọ̀ lọ́kadà fẹ́ sá ohun tó máa bá plane figagbága. ẹ̀bùn lórí gbọ́gbá gidi ẹ̀bùn lọ̀rọ̀ sísọ fún mi. ẹ̀bùn lórí gbọ́gbá gidi ẹ̀bùn lọ̀rọ̀ sísọ fún mi. mo dúpẹ́ ọgbọ́n orí eléyìí tí mo fi ń kéwì MC Man bàbá mo jẹ́. Báṣùgbà máa ń rí o. ọ̀tọ̀ tún ní kọ́mẹ́dì tí mo fi ń